bó tilẹ̀ jẹ́ pé gómìnà Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó ó ṣẹ̀ṣẹ̀ lo ọdún kan àti oṣù mẹ́fà nínú sáà kejì tó fẹ́ lò nínú sáà kejì ọlọ́dún mẹ́rin tó fẹ́ lò ní, ṣùgbọ́n ariwo tó gba agbo òṣèlú ìpínlẹ̀ Èkó báyìí ó ní ẹni tí yóò di gómìnà lọ́dún 2027 tó sì kù nǹkan bíi ọdún méjì àti ààbọ̀ báyìí, tó sì jẹ́ pé oríṣiríṣi orúkọ ìlànà èèyàn ti ń dárúkọ pé àwọn alágbára tí wọ́n ń darí Èkó lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n fẹ́ fi rọ́pò gómìnà Olúṣọlá Babájídé Sanwó-Olú lọ́dún 2027. Ẹ rántí wípé ọdún 2019 ìní gómìnà Babájídé Sanwó-Olú ló jáwé olúborí gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó. Lọ́dún tó kọjá tí sáà ẹ̀ sì parí ni wọ́n tó dìbò yàn án lẹ́ẹ̀kejì láti ṣe sáà kejì, ṣùgbọ́n láti ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni ariwo ti ń gba ìlú lórí ẹni tí yóò gba ipò àṣẹ agbára ìpínlẹ̀ Èkó lọ́wọ́ gómìnà Babájídé Sanwó-Olú. Orúkọ tí wọ́n sì ń kọ́kọ́ ń gbé kiri ní orúkọ ọmọkùnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí, ìyẹn ọmọ ààrẹ Bọ́lá Tinubu fún rẹ̀, ọ̀gbẹ́ni Ṣèyí Tinubu. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa gbé ìròyìn náà kiri pé Ṣèyí Tinubu ní bàbá ẹ̀ fẹ́ fi rọ́pò Sanwó-Olú lọ́dún 2027. Kódà àwọn ẹgbẹ́ kan tó jẹ́ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ láti ìlú Òwèrè ní ìpínlẹ̀ Imo náà ti fa àtẹ̀jáde síta wípé Ṣèyí Tinubu ló kàn ó lọ́dún 2027 nítorí pé àsìkò àwọn ọ̀dọ́ rèé, àti pé béèyàn bá wo nǹkan tí Ṣèyí Tinubu tó ti ṣe fáwọn ọ̀dọ́ ní Nàìjíríà kì í ṣe kèrèmí, ó sì kọjá wàsá. Ṣá o, eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa gbé ọ̀rọ̀ kiri pé Ṣèyí Tinubu ní bàbá ẹ̀ fẹ́ fi ṣe gómìnà, bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹgbẹ́ alátakò pàápàá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP wọ́n ti fọhùn síta wípé àwọn ò lè sin bàbá káwọn tó sin ọmọ, àti pé láyé ìkọ́ni Ṣèyí Tinubu yóò ṣe gómìnà ní ìpínlẹ̀ Èkó. Tẹ́gbẹ́ àwọn ọ̀dọ́ kan ní ìpínlẹ̀ Èkó náà sì ti jẹ́ kó di mọ̀ pé bí Ṣèyí Tinubu bá mọ̀ pé òun fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ní ó jẹ́ ìpínlẹ̀ bàbá ẹ̀ ní kó gbà lọ. Ṣùgbọ́n lẹ́yìn Ṣèyí Tinubu orúkọ ẹni tí wọ́n tún gbé jáde ohun tún ni abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ọ̀nàrẹ́bù Mudashiru Ajayi Obasa, tó sì jẹ́ pé àwọn wọ̀nyí àti gómìnà àná ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Akínwùmí Àǹbọ̀dé ni wọ́n gbé kiri wípé ó máa ṣe gómìnà ní ìpínlẹ̀ Èkó lọ́dún 2027. ṣùgbọ́n bí nǹkan ò bá dàrú o, àwọn alágbára tí wọ́n súnmọ́ Tinubu tán fàṣírí pamọ́ sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ náà ọ̀sẹ̀ ìjẹ́kọ̀dì mọ̀ pé ẹni tí Tinubu fẹ́ fi ṣe gómìnà lọ́dún 2027 ó ní olórí àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó àná ọ̀gbẹ́ni Akeem Oríokùnọlá tó jẹ́ sẹ́kẹ́tìrì ìyún akọ̀wé pàtàkì private secretary fún ààrẹ Bọ́lá Tinubu lásìkò yìí, òun ni wọ́n ní Tinubu fẹ́ fi ṣe gómìnà o. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ látọ̀dọ̀ àwọn alágbára náà pé àfi bí nǹkan bá padà yí padà wọ́n ní ní ilẹ̀ ọ̀màgbòní tó mọ́ ẹni tó wà nù Tinubu tó ti ń ṣèlérí pé yóò ṣe gómìnà lọ́dún 2027 ẹni Akeem Oríokùnọlá tí kò tíì pé 40 ọdún. Wọ́n ní ìfẹ́ tó wà láàrin Tinubu àti bàbá Akeem ìyún olóògbé tó jẹ́ adájọ́ onídàájọ́ Oríokùnọlá, wọ́n ní ìfẹ́ náà lágbára, àwọn méjèèjì súnmọ́ra wọn. Tinubu sì fẹ́ fi Akeem ọmọ ẹ̀ ó fẹ́ fi san oore fún bàbá ẹ̀ fún ìfẹ́ tí wọ́n jọ ní sí ara wọn. Pàápàá àtúgbọ̀ pé lẹ́yìn tí Kristẹni tó ti darí Èkó fọdún 12, ìyún gómìnà Akínwùmí Àǹbọ̀dé tó ṣe ìjọba fọdún 4 àti gómìnà Babájídé Sanwó-Olú tí ó ṣe ìjọba fọdún 8 tí wọ́n jẹ́ Kristẹni, wọ́n ní Tinubu ti ń sọ wípé ọ̀rọ̀ ẹ̀sìn ó ṣe pàtàkì lásìkò yìí, kéèyàn má yan ẹ̀sìn kankan jẹ, tí wọ́n sì ní ohun tí eléyìí túmọ̀ sí ni pé mùsùlùmí inú ayé ò fẹ́ fi rọ́pò Sanwó-Olú lọ́dún 2027. ló sì ní Akeem Oríokùnọlá òun gan ni Ifá Èkó, èèyàn gẹ́gẹ́ bó ṣe ń pe Tinubu ló mú báyìí, àfi bí nǹkan míì bá yàtọ̀ lọ́jọ́ iwájú, tí nǹkan míì bá ṣẹlẹ̀ tó yàtọ̀ lójijì lọ́jọ́ iwájú.